máa ṣe gbogbo yín ọmọ rí wọn lò. Ó máa sọ sí yín lára ọlọ́run bá dé gbọ́. Eégún orí kápẹ́ẹ̀tì tó ṣe ń bẹ̀ lẹ́yìn wọn. Tọ́ba lẹ́yìn ayẹyẹ tọ́ba parí ọdún Eégún yìí máa sọ fún ìjẹ̀búrò wa kó náà lọ bẹ̀rẹ̀ sí ní máa ní Eégún tí akọni Eégún ìjẹ̀búrò wa. Eégún àkárí máa rí nǹkan. Eégún eléyìí fẹ́ jẹ Eégún elégbé. Eégún èjì Ògún lẹ́yìn olódó. Sì máa kọrin fún gbogbo àwọn Eégún yìí. Express you dey be here. Náwó fún wa ẹ pariwo. Egun ní ìkéfò na agbèsè lè gbé. Kò sówó ìṣègùn yá owó ìtọ́ o. Ọdún ọkọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe lé ní ìlọ́sọ̀ọ̀sà tí ò sówó èmi kò sọ̀rọ̀ mi lágbára mi ò rówó. Ẹ ṣe ẹ pàtẹ́wọ́ fún ọ.